Africa Content TV. Orúkọ mi Alhaji Mustapha Adekunle aka Sego, I'm the state treasurer NURTW Lagos State Council. Àwọn Alhaji Mustapha Adekunle wọ́n ti accept pé kí n lọ fún next state chairman, àwọn dẹ̀ lọ fún president before January end. Wọ́n máa yanjú gbogbo ẹ̀ kó lẹ̀ pátápátá. Ẹ̀yin dẹ̀dẹ̀ wá ń ta ẹ jẹ́ kí peace reign, gbogbo ẹ̀ tó bá lè ṣe kí ni ẹ̀ máa lọ sọ díù sí yín. A lè dúpẹ́ lọ́wọ́ our excellency Selebu Babajide Olúṣọlá Sanwó-Olú àti commissioner of police àti commissioner for transport asset SA transport àti chief of staff adúpẹ́ lọ́wọ́ gbogbo yín gan. Ẹ̀yin èèyàn tẹ́ wà ń lò ẹ jẹ́ kí ìlú ní ìsinmi o. Up national progress. Alhaji Sulaiman Ojoladani, Deputy State Chairman, National Union of Transport Workers. Bí State Chairman ṣe sọ àti tẹ́sọ̀ àti sọ bó ṣe rí náà nìyẹn, lágbára Ọlọ́run àní ìjà àárín ìṣù níyàwó rẹ̀. Civil Stop Governor. Thank you, Governor. Owó Sego là ń ná, owó Sego là ń gbà, owó Sego ilé Sego ṣàlàyé o. Yegede àwòyálé ilé Sego yegede 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 àwòyálé yo ilé Sego ṣàlàyé o. Yegede àwòyálé ilé Sego. Ajagun gbadé lọ sókè ẹ̀wìrò rẹpẹtẹ. Ajagun gbadé lọ sóde ẹ̀wìrò rẹpẹtẹ. Ìjọba àwọn elite, ìjọba àwọn tó kàwé, ìjọba àwọn elite. Ajagun gbadé lọ sóde ẹ̀wìrò rẹpẹtẹ. Olórun kò gbọ́rùn lọ. Ajagun gbadé bẹ lóde ẹ̀wìrò rẹpẹtẹ. Ajagun gbadé. Ajagun gbadé sọmọlúwàbí o. Oh yes. Àtàgbà tọmọ kékeré ìfẹ́ ni ayé bá ń fẹ́. Kò lárùn kan lára. Tafa mi Sego ọmọ Indu. Kọ́ tó máa gbèyàn lájẹ́.